والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. dájúdájú owó eléyìí tó ṣe kó dáa náà lè tó lu ẹlẹ́dàá tó fi sọ́wọ́ mùsùlùmí. ó ṣe é pé látàrí kó lówó kò fi ẹ̀sìn rẹ̀ sílẹ̀, ó mójútó ẹ̀sìn rẹ̀ dáadáa, kódà ìṣọwọ́ka ẹ̀sìn rẹ̀ fún ó tún lékún ni látàrí owó tó ní. ó ń fowó rẹ̀ ṣe dáadáa, ó fi ń ṣèrànlọ́wọ́ fún àgbéga ẹ̀sìn Islam. eléyìí ni owó tó dáa tí ń bẹ lọ́dọ̀ ẹrú tó dáa. àǹfààní wo ló wà nínú owó eléyìí tó ṣe pé nígbà tó lù wá fún ọ ó ti torí rẹ̀ ọkọ̀yìn sí ẹ̀sìn Islam, kò ṣe Islam mọ́ gẹ́gẹ́ bíi tàtẹ̀yìnwá, ó bẹ̀rẹ̀ sí ní yan àwọn mùsùlùmí lódì, bẹ́ẹ̀ ló ń yan àwọn àbùjọ́sìn wa, àwọn mọ́ṣáláṣí wa ló ń yan lódì. gbogbo ohun tí Islam ní ká ṣe kò dẹni tí kò ṣe má. wọ́n á bi ọ́ léèrè di abájọ, òfin yé wọn wípé tẹ́lẹ̀ náà gbogbo ẹ̀sìn tó ń ṣe kó lè bàa dáa ni, ó sì ti dáa fún ọ, ó ti lówó, kí ni tó tún fẹ́ fẹ̀sìn ṣe má. ẹ̀yin tẹ́ kù láì tí ní ká má jáfara. àmì ni lórí pé owó orí bu ló ní, owó àdánù eléyìí tí ò ní jẹ́ kó ọ̀rọ̀ náà lọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ al-qiyāmah. lọ́pọ̀lọpọ̀ tẹ́nìkan bá ti lówó nílùú kan tí ó sì di pé owó yìí ó ń búyàrí, ó ń pọ̀, ìṣọwọ́ àwọn ẹni tó lówó nílùú yìí wọ́n máa wá ọ̀nà láti fà á mára, wọ́n máa wá ọ̀nà láti bá a ṣe, kódà kó ṣe kó yẹra fún wa. wọ́n máa gbìyànjú pé kó má ta kété sáwọn lórúkọ wípé olówó ló yẹ kó máa sọ̀rí olówó. eléyìí wá lè tàn wá náà jẹ, kó sọ̀rọ̀ alẹ̀ fún wa. nígbà tó bá di pé ọwọ́ wọ́wọ́ tán, wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ díẹ̀díẹ̀, wọ́n fọ́ wọnú ẹgbẹ́kẹ́gbẹ́, wọ́n fi ẹ̀ka sọ wa náà dọ̀kan nínú ọmọlẹ́gbẹ́ ológbò ni torí ipò ọba àti lówó. wọ́n á máa fi yé ọ pé gbogbo àwọn táwọn tó lówó tó rí nílùú yìí, gbogbo àwọn tó tó lówó nílùú tọ̀hún náà, báwọn ti ṣe ń ṣẹnu o, nígbà àwọn fi ń gbára wọn nù o. ẹgbẹ́ òfò yìí làwọn fi ń gbágbára wọ̀ o, ẹgbẹ́ àdánù yìí làwọn fi ń wáṣọ àti ààbò fúnra wọn o. ìwọ náà bá di wípé lédè kúkúrú ọ̀dọ̀ kan nínú ọmọ ẹgbẹ́ ológbò ni nítorí pé ọba lówó, ọwọ́ aráyé tán, ọ̀fẹ̀sìn sílẹ̀, ọ̀ráyé tán, ọ̀dọ̀ kan nínú ọmọlẹ́yìn Ṣaitan. owó wo lówó rọ́, owó wo lówó àdánù tí ó mọ ọwọ́ ẹgbẹ́ tó jẹ́ pé yóò ti kó sórí ibú ayé àti ti al-qiyāmah. àwọn ọmọ gbìyànjú láti rí i pé ó ti wọ́bẹ̀, ó sì gbọ́dọ̀ jáde ń bẹ̀ láéláé, nítorí pé àti wọ́bẹ̀ ṣòro ju àti jáde lọ, tàbí àti wọ́bẹ̀ rọrùn ju àti jáde lọ. àti wọ́bẹ̀ ọjà àti jáde ń bẹ̀ ní wàhálà, nítorí tí wọ́n bá ti wọ́ tán àbà ètò ọgbẹ́ ẹgbẹ́ ìmùlẹ̀ àwọn Ṣaitan tẹ́lẹ̀ náà táwọn fẹ́ ṣe fún ọ̀nà. tó bá ti wọ́ ọbẹ̀ tán, ó ti dẹni táwọn máa yí bí ọwọ́ àgbo, wọ́n máa dẹ́rù bọ́, wọ́n máa sọ fún ọpá ìṣe bẹ́ẹ̀, tó bá fi lè ṣe bẹ́ẹ̀ ikú ni o. ikú náà ló sì fẹ́ kú tó fi wẹgbẹ́ àdánù. torí ẹ̀kẹ́ máa kíyèsí púpọ̀ nínú àwọn tó lówó yìí, tó bá gbé mùsùlùmí la mọ̀ sí tẹ́lẹ̀,
lẹ́yìn ìgbà tó lówó tó bá ti wọ ẹgbẹ́ òfò ẹni rí kó mójútó ìsìláàmù náà tó máa sá fún ìsìláàmù ni torí ẹ̀ tánlẹ́gbẹ́ àdánù tí wọ́n ṣèpàdé inú rẹ̀ lọ́sàn-án àfi lóru tánlẹ́gbẹ́ òfò tọkàn nínú ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n wá gbé àwọn fẹ́ gé orí rẹ̀ lọ yóò sì gé orí tiẹ̀ náà níjọ́ yẹn o kó tètè málẹ̀ gbàdọ̀ tí lọ wọ ẹgbẹ́ àdánù wọ́n sì gé orí tiẹ̀ náà níjọ́ tó bá kú torí pé orí ẹnìkan àtàrí rẹ̀ bẹ ní abẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ tí wọ́n ní kó máa fi fọ́kọ mu wọ́n padà fi tiẹ̀ náà fọ́kọ mu ni nílé ayé tó ṣe pé ike ń bẹ ńlẹ̀ abọ́ ń bẹ ńlẹ̀ tángara ń bẹ ńlẹ̀ náà lè máa fi fọ́kọ mu orí tiẹ̀ wọ́n á máa fi fọ́kọ mu. torí de eléyìí ṣọ́ ara rẹ̀ o Islam má fi ṣàwàdà Islam má fi ṣeré wàláhì tó bá ti bọ́mọ lọ́wọ́ gbogbo nǹkan lọ́ bọ́mọ lọ́wọ́ láyé àtàkìyà. ẹ̀rí pé nìkan béèrè ń jóni ó lóun ti wà nínú ẹgbẹ́ àwọn ológbò ni ẹgbẹ́ ayé òun á fẹ́ kó ń bẹ̀ pàtó òun á fẹ́ kó ń bẹ̀ yìí wọ́n á dá àwọn májẹ̀mú fóun pé ó lè jáde ó ti wọlé wíwọlé láàrin àìrí jíjáde àfi kó kú ẹ dàpọ̀ ebí ọ̀fẹ́ kú tẹ́lẹ̀ náà wọ́n ló kù ní so wọ́n á dá àwọn májẹ̀mú yìí fóun nǹkan ìwà pọ̀ tí wọ́n lò wọ́n san padà tẹmẹtòfà tó bá ti wọ́ tán tí òfin ni lè jáde ní pé ó ti rí wa tán ọmọ iye àwọn táwọn ń ṣẹgbẹ́ òfò ó sì máa ń táwọn ń dánwò ń bẹ̀ bó lẹ́nu rí ó ṣe bò tó ní lọ tú àwọn fó tó ní sọ fáwọn èèyàn pé lágbájá tá mẹ́ẹ̀ẹ́dógó là gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ìdínú tí wọ́n fi máa wẹ́mì rẹ̀ ká báyìí arákùnrin yìí ó ní wọ́n wá dá àwọn nǹkan tó pọ̀ wọn ò wá mà ṣé kó wọn san ni àbí kó wọn má san ẹni kí ló kàn wá wọn ní kó wọ ẹgbẹ́ òfò tẹ́lẹ̀ náà láti pilẹ̀ ta ló ní kó wọ̀ bẹ́ẹ̀ náà lẹ́nìkan nílùú campbell ó náà wà ní ẹgbẹ́ àdánù báwọn torí kó lówó wọ́n fà á wọbẹ̀ ó wá lọ hajj gbà tó wá dé hajj ó wá rí àwọn àmì wò lóríṣiríṣi ó túbá gidigidigidi pé wọlú ẹlẹ́dàá mi má jẹ́ padà sílé tó padà sínú ẹgbẹ́ àdánù ìmọ̀ lóòótọ́ Allahu gbàdúrà rẹ̀ gbà tó délé ọba wa bá páwọn ò rí ń pàdé mọ́ kí ló dé tàbí ọlọ́àjì náà wà ní táàrí àgbẹ̀yà aláàjì bí wọn náà rí wọn àwọn aláàjì pangolo tó ẹgbẹ́ àjì rọ́lá wọn lọ sí gbogbo àwọn náà wọn kúnnú ẹgbẹ́ yìí jẹ́ ti jẹ́ olóhùn tuntun bá wọn ti bá olúwa dá mẹ́jẹ̀mú kó wọn ní padà sínú yín mọ́ wọ́n fi kánàkánà wàlá àwọn ni wọ́n wó dànù nígbà tó di pé wọ́n sàsí ẹnìkíní wó nu wọn wọ́n sàsí ẹnìkejì tún wó wọ́n padà filẹ̀ ṣé wọn náà túbá lódodo wọ́n lọ wọ ẹgbẹ́ àdánù wọ́n tẹrẹ dànù sáyé yìí náà ọ padà kú ni torí tó wá bá àwọn ẹgbẹ́ ń bá wúlò ọ̀yẹ́kẹ́ni tó bá wọ bí ó kú wọ́n sì retí kó kú ni kí wọ́n yọrí rẹ̀ torí délé olúwa mẹ́sìn wa darí o olúwa dákun ṣọ́ wa níwájú ṣọ́ wa lẹ́yìn ṣọ́ wa lọ́tùn wa ṣọ́ wa lósì wa ṣọ́ wa lókè wa ṣọ́ wa nísàlẹ̀ wa olúwa ẹlẹ́dàá wa jẹ́ kí islam tí wọ́n máa bẹ pẹ̀lú wa títí dọjọ́ kú wa olúwa ṣàánú wa gbé wa dìde nígbé dìde mùsùlùmí ṣàánú wa pẹ̀lú létọ́ ọmọ fún àwọn mùsùlùmí wọ̀ ìyẹn àlùjànnà àwọn oníṣẹ́ tí wọ́n á wọ ẹgbẹ́ àdánù olúwa ẹlẹ́dàá bá wa yọ wọn kó ń bẹ́ẹ̀ olúwa ẹlẹ́dàá wa ṣé wọ́n lẹ́ni tó padà sọ́dọ̀ rẹ̀ kó tó di pé wọ́n fi lé ayé yìí sílẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.